now ọ̀rẹ́ mi ò pìtàn rẹ o ẹni tọ́kọ̀ bí ẹ̀gán sọ pé bẹ́ẹ̀ ni ó ṣe nínú adé Ṣàngó ni o adé Odùduwà ni o àwọn adé bíi mẹ́ta sì lágbára púpọ̀ ní Aláàfin ni. now ẹ̀já kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rù wọ́n ní Aláàfin ní adé márùn-ún nínú márààrún mẹ́ta lágbára ń bẹ àkọ́kọ́ ni pé kí ló dé tí wọn ò fi lágbára àwọn mẹ́ta tó lágbára kí lágbára tí wọ́n ní kí ni iṣẹ́ agbára wọn ó wá ní Aláàfin ládé Ṣàngó ṣùgbọ́n Aláàfin ládé Odùduwà a lè jiyàn rẹ̀ dáadáa Kennedy tá a fi lè jiyàn ni pé Ọ̀rànmíyàn tó jẹ́ baba ńlá Ọ̀yọ́ jagunjagun ni ìgbà tó sì fẹ́ kúrò nílé Ifẹ̀ kò gbádé kúrò bó bá gbádé kúrò ní yóò jọba ni kò ní padà wálé Ifẹ̀ mọ́ mo sì ń béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi òpìtàn yìí pé gbogbo ẹni tí bá ń ka Ọ̀rànmíyàn gẹ́gẹ́ bí Aláàfin àkọ́kọ́ lọ́yọ̀ọ́ irọ́ ni wọ́n ń pa Ọ̀rànmíyàn ò jẹ́ Aláàfin rí Ọ̀rànmíyàn ò jẹ́ ọlọ́yọ̀ọ́ rí Ọ̀rànmíyàn ò jọba rí lọ́yọ̀ọ́ war camp ló dálẹ̀ jagunjagun ni ogun ló gbé lọ ẹ gbàgbé inú ogun náà ni wọ́n ti mú ìyá tó bí Ọ̀rànmíyàn wá o lójú ogun wọ́n ti mú o Nupe náà ni ìyá tó bí Ọ̀rànmíyàn ojú ogun wọ́n ti mú ó túmọ̀ sí pé àwọn Nupe yìí ti ń jà tipẹ́tipẹ́ wọ́n ti ń ṣe kí ni wọ́n ti ń jà tipẹ́tipẹ́ so ó jẹ́ pé látayébáyé ni wọ́n ti ń jagun Ọ̀rànmíyàn ò gbé adé kúrò nílé Ifẹ̀ ó dá Ọ̀yọ́ kalẹ̀ àwọn Nupe náà ni wọ́n fún lẹ̀ ó dá Ọ̀yọ́ kalẹ̀ bóyá ńgbà tó gbọ́ pé bẹ́ẹ̀ níyà òun ti wá ló jẹ́ kó Ọ̀rànmíyàn ò dorí kọbẹ̀ ẹ̀jẹ̀ ni máa ń rùn kanra Jídé tó débẹ̀ wọ́n fún nílẹ̀ kì í ṣe pé wọ́n fún nílẹ̀ lásán ó fẹ́ yàwó ń bẹ̀ gbogbo a lè máa sọ wípé ìyá Ṣàngó ni Tápà ta ló sọ fún wa pé ìyá Dàda Àjùwọ̀n ìyá Àjàká Àjùwọ̀n Dàda wípé òun ìṣe Tápà ta ló mọ̀ lù tiẹ̀ ta ló mọ̀ bí ó ti wá ṣùgbọ́n kò sẹ́ni gangan tó sọ̀rọ̀ nípa ìyá ẹ̀ ìyá Ṣàngó làwọn èèyàn ń sọ nípa ẹ̀ Kennedy torí pé alágbára ni gbogbo ọmọ alágbára kọ́ ni máa ń wọ̀wé ìtàn nítorí bá tó ń lákìkanjú láàrin wọn ni máa ń wọ̀wé ìtàn ṣé Agbólóyè àtàlówó lódù nìkan lọmọ ọba lọ́yọ̀ọ́ ni ṣùgbọ́n torí pé àwọn ló pọ́pùlà ìlọ́jẹ́ kórúkọ wọn wà nínú ìwé ìtàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́mọ bá máa ń bí nítorí bá rọba jẹ́ láàrin wọn là á máa rántí ń bẹ̀ eléyìí tí ọ̀rọ̀ bá jẹ́ ń kọ́ sóòrò ìsọmọ ọba mọ́ ni so ọ̀rẹ́ mi wá sọ wípé Aláàfin ní adé márùn-ún ìbéèrè ni pé ńbo l'Aláàfin káwọn adé wọ̀nyí sí láti ẹjọ́ yìí tí wọ́n fi ń tọrọ adé lọ́wọ́ aládìkún gbogbo nǹkan tí ọ̀gbẹ́ni ṣe yìí damage control ni wọ́n ń pè é aṣọ òdẹ̀bọ̀ ọmọ yẹn mọ́ láyé ìgbà tí èèyàn lè fi jújú bò wá lójú ó ti kọjá bèbí ti ṣẹ́jú afẹ́fẹ́ ti fẹ́ àti rí bùgbọ́nsẹ̀ adìẹ so ẹja gbọ́rọ̀ ẹ̀ síwájú. ìtẹ́ ládé Aláàfin ọ̀ládé adé aládékúnlẹ̀ lẹ́gbà fàlàáfin mo ti sọ fún wa èmi bí bàbá mi Olúfòòrò adé ìlú níye láyé Aláàfin Abíọ́dún ìlọ̀rọ̀ ń wáyé. now ó ní ládé Aláàfin ọ̀ládé
adé aládìkún la gbà fáláàfin tá a máa ń sọ ó ló ń gbìyànjú láti bi Olúfòòròlú ẹ̀fọ́ríjì mi pé wọ́n wá sọ pé ayé Aláàfin Abíọ́dún lọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ bọ́ bá jèmi lòun ó yẹ kó sọ̀tàn bó ṣe ṣẹlẹ̀ láyé Aláàfin Abíọ́dún tàbí kó ní kó lóró ló sọ fóun torí pé ńgbà tẹ́mi ọ sọ ọ̀nà méjì lọ̀rọ̀ ládé Aláàfin Ọ̀ládé gbà wá láyé Aláàfin Ajíbóyèdé ńlá kọ́kọ́ lọ́dún tí wọ́n bẹ̀rẹ̀ ọdún Bẹ̀rẹ̀ lọ́yọ̀ Ìgbòho kò tí ì máa jẹ́ Ìgbòho ńgbà náà tàbí wọ́n ti ń jẹ́ Ìgbòho ńgbà náà torí pé Ìgbòho ti wà established kí àwọn òfìràn ò tó débẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ pọ̀tọ̀ l'Ajíbóyèdé jẹ Ajíbóyèdé ló ṣẹ́gun Nupe tàbí àwọn Ajíbóyè yes àwọn lásìkò Ajíbóyèdé wọ́n ṣẹ́gun Nupe ẹ̀já wa dá ọdún lẹ̀ ọdún ìṣẹ́gun náà fi dá ọdún Bẹ̀rẹ̀ lẹ̀ àrọ́bà àtànjẹ́ oyè wa wípé kò sáde mọ́ wọ́n fẹ́ lò nínú ìránṣẹ́ sí Aládìkún ọmọ Ọláọ̀sà tí ń bẹ lórí oyè lọ́dún náà lọ́hùn-ún bóyá 1550 something mi ò rántí dáadáa mọ́ so kóbò ń bá dé ránṣẹ́ because ìtẹ́lẹ̀ fi ẹsẹ̀ múlẹ̀ òpònú ni máa ń pètò ló tọ̀nà o ìdí tó fi fẹsẹ̀ múlẹ̀ máa sọ lára àwọn tó gbá dé Aládìkún lọ fún Aláàfin Ajíbóyèdé fún Ọlọ́yọ̀ Ajíbóyèdé lára àwọn ló dúró sí Ìgbòho àwọn ẹlẹ́bí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n fi ń jẹ́ ládé Aláàfin Ọ̀ládé adé Aládìkún la gbà fáláàfin àwọn ẹlẹ́bí wọn ọ̀nà kejì nílé táwọn ọlọ́jà sọ ọlọ́jà Ọ̀fọ̀já tí wọ́n ní Ọ̀yọ́ Àtìbà wọ́n jẹ́ kó yé wa wípé ńgbà tí Àtìbá dé ọ̀dọ̀ àwọn ọ̀fẹ́ ọmọ ọ̀já kan ńgbà wọn wá fẹ́ sọdún Bẹ̀rẹ̀ náà Àtìbá wá sọ fún ìyàwó ẹ̀ tọ́jú ọmọ ọ̀já ń bọ́ ọmọ Aládìkún ni ọ́ bá ń gbadé lọ́wọ́ bàbá rẹ̀ yíyá ni Àtìbá yá adé ọ̀hún ni ò dá padà mọ́ ìtàn méjèèjì tá a sọ lọ́dọ̀ wa nù mi ò lè dìnáyè ti àwọn ọlọ́jà ni wọ́n ṣe sọ kò sí ẹni tó sábà lè dìnáyè ti Ajíbóyèdé àti Olóròlú tàsìkò gbà náà bẹ́ẹ̀ bá gbàgbé ńgbà tá a fẹ́ sọ̀tẹ̀ ńlá fi sọ̀tàn Òròlú gangan yẹn náà ń gbè l'Aládìkún gangan Ọláọ̀sà akọni ẹrù jẹ̀jẹ̀ ọmọ bíbí inú Ọbàtálá ni Ilé Ifẹ̀ ló ti kú o àrọ́bà tán fi àkọsílẹ̀ rẹ̀ sílẹ̀ wípé lásìkò àwọn aláyémọrẹ ọba lùfọ́ aláyémọrẹ wọ́n jọ dulẹ̀ ni kó tó dá máláyémọrẹ lọ́wọ́ nígbà náà bí tẹ̀gbọ́n-tàbúrò bá duyè bọ́ bá já mẹ́nìkan lọ́wọ́ ẹnìkejì máa ń fìlú lẹ̀ ni níbo ti já mọ́ lóòótọ́ àwọn aláyémọrẹ ọ̀tọ̀ ní ẹbí tiwọn àwọn ọmọ Ọbàtálá ọ̀tọ̀ lẹ́bí tiwọn Odùduwà nǹkan gbogbo wọn lọ́lẹ́bí lọ́tọ̀ Ọ̀rànfẹ̀ Onílé Iná gbogbo wọn lọ́lẹ́bí lọ́tọ̀ gbogbo wọn náà ni wọ́n sì máa ń wò wípé àwọn lẹ́tọ̀ọ́ sí adé Odùduwà níbo ti bọ́ sẹ́nìkan lọ́wọ́ Ọláọ̀sà akọni ẹrù jẹ̀jẹ̀ kó tó kúrò nílé Ifẹ̀ ó gbé Fájànlẹ̀ ńbo làwọn tẹ̀dó sí Ifá jẹ́ kó yé wọn wípé kán máa gba bí báyìí lọ ṣùgbọ́n kí wọ́n tó dúró páwọn fẹ́ tẹ̀lú dó kí wọ́n rí páwọn débi tí igi tí ẹ̀gá pọ̀ sí
ẹ̀gà nìkan kọ́ ló gbọ́dọ̀ pọ̀ ńbẹ̀ o kí wọ́n ṣàkíyèsí abẹ́ igi ọ̀hún kí wọ́n rí i pé olú fọ́n síbẹ̀ ibi tí ẹ̀gà pọ̀ sí tí olú fọ́n sí ibi tí olú fọ́n sí iná fi ń pè àti rólú o àti rólú o iná fi ń pè ifọ̀n òròlú ní ìlú arólú ìlú arólú àti rólú ibi tí olú fọ́n sí iná fi tẹ̀dó bẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé lásìkò ìgbà náà lọ́hùn. Now bàbá wa fẹ́ ṣe damage control tá a fẹ́ fún Aláàfin ládé lójijì nínú adé márùn téèyàn bá ní kí ló dé tí òrí kan dé tọ́já bíi tí ajá ní dé kiri. King Sunny Adé pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n kan sáà ti sọ pé adé orí la fi ń mọba Sunny Adé lọ́kọ tiẹ̀ lórin adé orí la fi ń mọba ìlẹ̀kẹ̀ ọrùn la fi ń mọ̀jòyè ìwà rere la fi ń mọ̀mọ́ àtàtà tó ń mówó wálé. so bàbá kẹ́rọ ọ̀rọ̀ màlúù kan tí ọba ti ládé lórí kò yàtọ̀ sí èèyàn míì gbogbo àlà ń dé fìlà là ń dábì tí ajá. lóòótọ́ báwọn Olúbàdàn bá tiẹ̀ ń dé abẹ́ tí ajá ń tiwọn jagunjagun làwọn. so gbogbo ọba tí ń rìn káàkiri tí wọn ò gbé adé sórí wọn ò pín àṣà káàárọ̀ oòjíire gan lé wọn ò fi àkọsílẹ̀ tó dáa sílẹ̀ kí ló dé tó ọjọba tọrùn wá ń gbọ́ ọ láti dé adé sórí tó jẹ́ fìlà normal fìlà làwa ń dé káàkiri ayé ti kó gbogbo yẹn ẹnbaládé ọyẹ adé ìwúyì lórí ọba ju fìlà lásán lọ pẹ̀lú fìlà ẹ yàtọ̀ sí èèyàn lásán. so ẹjá gbọ́rọ̀ rẹ̀ mi. torí pé ìyá rẹ̀ ọmọ aládìkún ni. wọ́n tún ní ìyá Abíọ́dún Adégòólú wọ́n lọ́ọ́ máa aládìkún ni ẹnu wọn náà láti ń gbọ́ yìí ìyá Abíọ́dún Adégòólú ọmọ aládìkún ni ìyàwó Àtìbà tó fẹ́ lọ́jà ọmọ aládìkún ni gbogbo àwọn ọ̀rọ̀ yóò fẹsẹ̀ múlẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yóò ní ìtumọ̀ kò wọ́ tiẹ̀ gbogbo nǹkan kọ́lẹ̀ dá lè dìfẹ́ǹdì láyé bó bá jẹ́ pé láyé Abíọ́dún Adégòólú ló ṣẹlẹ̀ kí ni ń tọ́ wàrántì ẹ̀ kí ló mú wá and again bó bá jáyé Abíọ́dún Adégòólú ló ṣẹlẹ̀ Haúsá ṣẹlẹ̀ náà wọ́n gba dé lọ́wọ́ Aládìkún f'Aláàfin Aláàfin ọ̀ládé adé aládé ẹ̀ ń bá ní òní gba tọwọ́ ẹnìkan mọ́ tiẹ̀ àsìndèmádé bá ń sadé ọ̀tọ̀ ni n ò ní ẹ̀yà mi ládé ó dó sáàyè ọ̀tọ̀ so ọ̀rẹ́ mi àwọn Aláàfin tí wọ́n ń bọ̀ ọ̀pọ̀. ó ní bó bá jẹ́ wípé àsìkò tá a ní wọ́n gbadé lọ́wọ́ Aládìkún wọ́n gbà á àwọn Aláàfin títí ń bọ̀ ńkọ́ níbo ni wọ́n ti wá Ládé Odùduwà ta ló fà Aláàfin Ládé Odùduwà ṣé Ilé-Ifẹ̀ wọ́n ti bá gbé wá ni àbí báwo because Aláàfin kankan ò dádé Odùduwà rí wọn ò ní connection kankan pẹ̀lú Ládé Odùduwà rárá bàbá wọn ò jọba ń bẹ̀ àpọ́nlé gan ni to the best of my understanding possibility ń bẹ kí Àjàká gan wọn mọ́ jọba wọ́n fi so lórí òtúmọ̀ sọ́ba tó bá wá jọba ajẹ́pórí ẹ̀ lọ́ba ti bẹ̀rẹ̀ Ṣàngó náà jọba Mr. Olúfúnṣọ́ God bless you sir ẹ káàbọ̀ lálẹ́ yìí now ìpín kejì ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi sọ ó ní nípa ilé Odùduwà tí Ọ̀yọ́ ẹ̀sẹ̀ kọ́ sínú palace ọ̀rẹ́ mi ni wọ́n renovate ẹ̀ ni tán bá renovate ẹ̀ kí ló dé tí wọ́n ń ṣí kí ló dé tán tarí bèsì tán ẹ̀sẹ̀ ń kọ́ tiẹ̀ tán ẹ̀sẹ̀ ń ṣí lórúkọ bàbá àti tọ́mọ àti tẹ̀mí mímọ́ n ta renovate tí ì ṣe pa ẹsẹ̀ kọ́ tá a wá ń ṣí does that make any sense kí wọ́n kọ́ ọbẹ̀ tí wọ́n ń ṣí kí ló wá ń bẹ̀ tẹ́lẹ̀ ń gba tán kọ́
kí ló wà ń bẹ̀ ní ìsìn tó fi yàtọ̀ ẹ renovate nǹkan ẹ̀ ń ṣí ó mílíkì ò ṣí èrè alágolo ní sínwín ẹ̀ ń tọkọ ó ti ṣí ẹ̀yin tẹ́ tó lẹ̀ renovate ẹ̀ náà ẹ̀ tó ń ṣí. ó dàbí ẹ̀rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta tí Aláàfin tún lé Odùduwà ṣe tí wọ́n kọ sí ibẹ̀ àwọn ẹ̀ka bá. wọ́n tó lé Odùduwà ṣe tí wọ́n kọ síbẹ̀ o èwo ni ká dìmú ń bẹ̀ wọ́n tó ṣe ni àbí wọ́n kọ Odùduwà has passed away before Ọ̀rànmíyàn went to Benin àbí o ta ló wá gbádé Odùduwà fún. òun lọmọ tí wọ́n sọ pé tó tún bí ọmọ fún lọ́sọ̀. sí ń bẹ̀ ní last year tí wọ́n lọ sóhun bàbá àyájí ilé Odùduwà ń bẹ̀ ìbẹ̀rẹ̀ láganjú wà orí aganjú ilé Odùduwà ń bẹ̀ ń bẹ̀ lára àwọn òòṣà tí wọ́n ń bọ ní Ọ̀yọ́dọ̀la Odùduwà ń bẹ̀ nínú wọn ìbẹ́yìn náà mo didi tí ń gbà láyé ìjọ kó tó di báwọn òyìnbó ní rárá kọ́mọ́ gba èèyàn mọ́ ẹran ni ẹ máa fi bọ́ nínú òòṣà tí wọ́n ń bọ lọ́yọ̀ọ́ Odùduwà ilé Odùduwà sì ń bẹ bàbá àyájí tẹ wá sọ ọlọ́run tẹ wá sá lóòrè wọn lọ́rùn pẹ̀lú ayé ojú rẹ òrí tí wíì lọ́jọ́ orí ìdílé ìsìnkú tí wàá rí ìkú rí tí lọ́jọ́ orí olúwa rẹ̀ bàbá àyájí tẹ wá lẹ́ẹ̀sọ́dọ̀ báyìí oníbo Odùduwà oníbo aganjú o. tí bá ń bọ Odùduwà tí ń bọ aganjú tọ́jà pé láyé àtijọ́ sì rí tán bá fẹ́ bọ Odùduwà tí wọ́n bá fẹ́ bọ Odùduwà bàbá àyájí ní ń bọ́ ẹran abẹ̀mí sì ní fi ń bọ́ àwọn èèbó sọ pé ká má fi bọ́ mọ́ bàbá àyájí sì lóun ò tún bọ Odùduwà mọ́ gan ọba gangan ló ń fẹ́ jẹ kí ló burú ń bẹ̀. so eléyìí ò kì í ṣe nǹkan tí ojú òrírí tàbí tétí ọ̀gbọ́rí. now ọkùnrin kan wá ń bẹ tọ́jà pé òun á fẹ́ tún ìtàn kọ ó máa fẹ́ tún ìtàn kọ ọ̀rẹ́ Aláàfin àná ni màá ka àpilẹ̀kọ yìí ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi kó tó di pé mo bọ́ síbòmí ò ní wípé báwo ni adé Odùduwà ṣe dé ọwọ́ Aláàfin ọkàn lè dédé sọ pé Aláàfin ládé Odùduwà sófò débẹ̀ ni sódìsàpíà débẹ̀ ni ṣé èèyàn kan ló bá gbé lọ ṣé wọ́n gbé ránṣẹ́ sí ni a gbọ́dọ̀ mọ̀. so now ẹnì yìí jẹ́ kó yé wa wípé bàbá Aláàfin àná wọ́n fẹ́ pa ìtàn connection Ọ̀yọ́ pẹ̀lú Ilé-Ifẹ̀ rẹ̀ bàbá dẹ̀ gbìyànjú gan lára àyànjú wọn ni pé ọ̀pá Ọ̀rànmíyàn tá à ń sọ pé wà ní Ilé-Ifẹ̀ ní níwọ̀n bá àgbà tí ogun ti tún Ilé-Ifẹ̀ tí Basọ̀run kìnìún kan ti relocate wọn sí Òkè Igbó tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ lọ relocate wọn síbòmíì ọ̀pá Ọ̀rànmíyàn yìí ò sí ń bẹ̀ mo béèrè ìbéèrè mi ò rẹ́ni dá mi lóhùn Mọ̀dákẹ́kẹ́ àti Ìfẹ́jà ẹ relocate Ifẹ̀ sókè Igbó ẹ wá fún ọ lánàá dá location ṣùgbọ́n Mọ̀dákẹ́kẹ́ wà níbi tí Mọ̀dákẹ́kẹ́ wà Ifẹ̀ sì tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ń bẹ̀. bí kàbá rojọ́ ìkà kí ó dáa now ẹ̀já gbọ́ kínní late Aláàfin Adéyẹmí tried to hide the fact that Ọ̀yọ́ Àtìbà was created in 1835 until we exposed the truth to the entire Yoruba people worldwide. Ọ̀yọ́ ń kíìpù ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwa la fẹ̀dí wọn síta wọ́n wá ń sáré káàkiri nísìnyí wọ́n ń sá kàbàkàbà káàkiri wọ́n ń gbìyànjú láti dáàbò borọ́ mo mọ̀ wípé ìran Yorùbá ọjọ́ tá a bá ti tódodo bá ti lé irọ́ bá ọjọ́ náà lẹ̀mí irọ́ ògùn mọ́ gbogbo ilé ìtọ́rẹ̀ mi ń jáde tí ń ṣe yìí damage control wọ́n ń pè é ẹgbẹ̀tàlá ẹ̀ ò dẹ̀ lórí control ìgbà mẹ́tàlá ẹ̀ wọn ò lè rí control
àti gate wà dẹ̀ ti jẹ́ tó mu wà. ìran Yorùbá ò ṣe é tàn lẹ́ẹ̀mejì ọba àwọn bàbá wa ni wọ́n lẹ́ẹ̀kan péré la tan ni dó tan ni mọ́ ò lè ríran Yorùbá tàn dó lẹ́ẹ̀mejì náà fi sọ wípé a kì í yé àgbà lẹ́ẹ̀mejì ìjàpá wọn ń pè bẹ́ẹ̀. Now, okay, until we expose the truth to the entire Yoruba people worldwide, Prince Utuko is one of the haters of Ooni because he lost the royal Oba stool in Ijebu-Jesha to another royal prince. Bẹ́ẹ̀ bá ti gbọ́ ní ọ̀rọ̀ mi rí tí mo ní à ń bọ̀ wá expose ẹnìkan bàbá tó ń pè ní Òtúkọ̀ yìí ó ní mò ń bọ̀ wá a sì ń bọ̀ wá fèsì ẹ̀ gan bàbá ẹ̀ máa pa àwọn ọ̀rọ̀ kan o ó parọ́ tó pọ̀ àtijọ́ ń dráàgì ọ̀rọ̀ yìí pẹ̀lú bàbá yìí tí n bá parọ́ tọ́lọ̀ ọ̀fẹ́rọ́ táyé òfódodo tọ́rọ̀ òsì pé mẹ́ta yóò ti máa tó ọdún 2012 either 2011 between 2010 11 or 12 lórí Facebook náà ni tẹ́ẹ̀sì la fi máa ń takò ara wa ń gbà náà bàbá yìí máa ń ṣe bí ẹni wípé gbogbo ìtàn lè káàárọ̀ òjíire wọ́n gbé látọ̀run wọ́n gbé ilé òun lọ́wọ́ òun nìkan ló mọ̀ ọ́n ní tó ń bá sì ti sọ ní fáínà so láti gbà yẹn náà ni mo ti rí píjọ àwọn àtàláàfin èmi ò tiẹ̀ wá rò pé hanky panky kankan bẹ́ẹ̀ tàbí pé bàbá yìí lábòsí àwọn ọ̀rọ̀ ẹ̀ ń bọ̀ tí mò ń mú bọ̀ o táfi béèrè questions lọ́wọ́ ẹ̀ bó ṣe di market Ilé Ifẹ̀ láti promote Aláàfin àti Ọ̀yọ́ so àṣẹ torí pọ́ fẹ́ jọba ó sì ní kí Ọọ̀ni ó support òun Ọọ̀ni àná ni o ló máa jẹ́ o because o ti ń takù Ilé Ifẹ̀ tipẹ́tipẹ́ tí n bá post nǹkan gbà yẹn tá a ti mọ̀ ṣe fídíò lórí Ifẹ̀ tàbí Ọ̀yọ́ yóò send message sí mi yóò send n tó gbogbo gbanagbana sí mi pé kí n lọ wo eléyìí kí n lọ ka eléyìí kí n lọ ṣe gbá kí n lọ ṣàwo. Madam Abọ́sẹ̀dé Olúwaṣọlá, God bless you ma. So now ẹ jẹ́ sáré kà á kí n má fi gbà àkókò yín ọ̀rọ̀ ńlá mbẹ́mbẹ́. Prince Otuko is one of the haters of Ooni because he lost the royal Oba stool in Ijebu-Jesha to another royal prince. He is pained because he wanted Ooni Ife to back him up. He has been twisting pure history since then. We have archaeology evidence that this same Ile Ife had existed from time of creation. Please do not allow Prince Otuko. Bóyá láyé ìgbà yẹn orúkọ mi náà ń jẹ́ ọmọọba Oníjẹ̀bú ni wọ́n ń jẹ́ tàbí bóyá lòmíì dẹ̀ ni bóyá jọra ni. To mislead you at all, I have debunked his claims about Ile Oòduà where he claimed Atiba built because nínú ọ̀rọ̀ bàbá yìí kan mi ìfẹ́ yà ń bẹ̀ púpọ̀ torí mò ń bọ̀ lórí ẹ̀ gangan. Bàbá yẹn sọ wípé Atiba same Atiba tí ń bẹ lọ́yọ̀ọ́ pé òun ni Atiba tí ń bẹ nífẹ̀ because nílé Ifẹ̀ ibì kan wà tí wọ́n ń pè ní Atiba quarters kéèyàn sọ wípé Atiba Ọ̀yọ́ ló wá dára nílé Ifẹ̀ ló ní gbogbo ntọ́rọ̀ má Atiba nílé Ifẹ̀. mo ráwọn èèyàn kan tí wọ́n sọ wípé okay he is the same person, God bless you. ọmọ ọba Oníjẹ̀bú ní jẹ́ láyé ìgbà náà. Bàbá yìí lè mọ̀mọ́ fá kankan o yóò dẹ̀ máa rubbish àwọn onífá unnecessarily ń sàmọ́ ń ta gbogbo nǹkan tó bá ti relate mọ́ fẹ̀. So mi ò kí ń dá lóhùn mọ́ mi ò kí ń dá lóhùn mọ́ láyé ìgbà yẹn because bó bá ti rubbish Ọọ̀ni tó bá ti rubbish Ifẹ̀ mi ní interest nínú ẹ mọ́ torí ibi tí gbogbo wa gbà gẹ́gẹ́ bí orírun wa nìyẹn láti gbà yẹn. So please do not allow Prince Otuko
to mislead you at all, I have debunked his claim about Ile Oodua, where he claimed Atiba built. It is funny that he is making baseless claims because he is from Ijebu-Jesha and their land was established by Agigiri, Iboroganlada, and his brother Owaobokun, who were children of Odudua from Ife, before they migrated to Ijesha region to establish Ijebu-Egboro, which is now called Ijebu-Jesha. Called Ijebu-Jesha, Ile Oodua in Agodoyo, which was created in 1835 to 1837, has no significance like Ile Oodua in Ile Ife. Gbogbo alameleyin òtúkọ yìí ọ̀rẹ́ wa ń pìtàn. Ok, ta ni top evidence yẹn? Ẹ ṣe kí ló wá sọ? Top strength, I'm a scientist with long evidence. Ọ̀yọ́ created new Ile Ife. Òpònú lélẹ́yìí, ẹja yọkù láàrin wa ni. Òpònú lélẹ́yìí. Scientist yìí wèrè wo ni wọ́? Scientist tí ọmọ ibi tán ti bí. Kó sì kó mílíọ̀nù Ọ̀yọ́ ló tó create Ile Ife. Òpònú dèdè dàdá ń dédé ọmọ tó bí nínú ọ̀jẹ́ sọrú ẹ̀ bí Ọ̀yọ́ ló create Ile Ife. Rí àwọn dèdè ní wọlé lẹ́yìn níbo ló ti wá, níbo ló ti já wá tí òdòkó lọ́rùn. Ọ̀yọ́ ló create Ile Ife. Ní Aláàfin ló bí Odùduwà. Ọmọ God bless you sir, God bless you ma. Mo bóyá ọkùnrin ní àbóbìnrin níbo ló ti fẹ́ rí evidence mú jáde so nǹkan mọ̀ tán lé wọn. Ile Oodua in Agodoyo, which was created in 1835 to 1837, has no significance like Ile Oodua in Ile Ife. Replica ilé lásán láti máa ṣayẹyẹ ọdún Odùduwà ní Ile Oodua tán kọ́ sọ́yọ́, unlike ilé ibi tó Odùduwà gbé, àpèrè ibi tó Odùduwà wà, àpèrè tó Odùduwà lò ó yàtọ̀ síra wọn, kò bára wọn mu rárá. Ẹ̀gbin ò lè jẹ lọ ẹ, ẹ̀gbin ò lè jọ ẹ lọ. Ẹ̀gbin ní Ile Oodua àti Ile Ife, ẹ̀lọ́ ní Ile Oodua àti n tó ti ní orísun tó lórí ìrun tá a wá yá lọ bì kan. Ó túmọ̀ sí pé a lọ atú amú irúgbìn rẹ̀ ń bí, amú irú ẹ̀ ń bí, adá irú ẹ̀ ń bí, àwa rèé gbé síbòmíì níbi tá a ti mú gangan lórísun lórí ìrun rẹ̀. So now anytime in Yoruba land can build Ile Oodua because Odudua is an irúnmọlẹ̀ and Òrìṣà will give ebo like other Òrìṣà. If not Abosi, how could any well-informed historian be comparing Ile Oodua built in 2025 to the one built in Ile Ife? Ọ̀rẹ́ mi ò pìtàn Ìbàdàn ọmọ ní wọ́n renovate ẹ̀ ní o. Question tí mo béèrè ó lè má lè dáhùn ẹ̀. Bí tán bá renovate ẹ̀ wáyé tí wọ́n tó ń ṣí wọn ò gbọ́dọ̀ ṣí nǹkan tí wọ́n renovate. Ẹ gbọ́dọ̀ celebrate ilé tẹ́ renovate náà o. Ẹ ṣe máa ṣí ilé tẹ́ celebrate tẹ́ renovate kẹsàn-án pé ẹ fẹ́ ṣe housewarming. Irú housewarming wo nìyẹn? Ilé tuntun wọ́n máa ń ṣí. Ó túmọ̀ sí pé wọ́n ẹ̀sẹ̀ kọ́ ilé ìtaari mu ni. Ile Oodua lè wà ní palace Ọ̀yọ́, kò sẹ́ni tó dispute ẹ̀. Wọ́n lè máa pe yàrá kan Ile Oodua, ó lè jẹ́ páànù wọn fi rágbà tí wọ́n ń pè Ile Oodua tí wọ́n ti ń bọ nǹkan. Láyé àtijọ́ ìdí igi Ògún lásán wọ́n ti bọ̀ gún, wọ́n lè máa bọ́ di pèrè gún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àsìkò láyé God bless you sir. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So anybody ló lè kọ́ Ile Oodua. Ẹ lè fi wé ti Ile Ife, kò dọ́ra wọn. Opó kì í gba àtọwọ́ fẹ́. Oṣù yàn ló pọ́ ní ìsìn sọ fẹ́ fi wé ọmọge tó fẹ́ fúnra lára ẹ̀. Obìnrin tó oṣù ló pọ́ ẹnìkan ti kógi sínú ẹ̀ láì mọ iye ìgbà.
ó ti bímọ ó ti yé mọ́ lẹ̀bi yedeyede fẹ́nìkan láì mọ iye gbà wá ẹsẹ̀ fẹ́ sọ fẹ́ fi wé obìnrin tó ẹsẹ̀ fẹ́ ní sùlọ́kà tó ní ìbàlẹ̀ kò jọra wọn àpá ò lè dàbí ojú ara kò sí bó ti wù kẹ́ tọ́jú ẹ̀ tó láéláé kẹ́ ẹ lo cream ẹgbàágbèje kẹ́ ẹ ṣe treatment lọ́dọ̀ your best beautician àpá ò lè jojú ara láéláé. So this is a man who is attacking Babalawo up and down like he knows anything about Ifa. I have engaged him many times, but I realize that he is not honest. He is abusive. He always tried to bully Babalawo until I stood up to him and used educational approach to render his baseless point useless. Èmi náà ń bọ̀ fún bàbá yẹn tán bá ń gbọ́ mi tán bá ń wò mí kán máa retí mi ń bọ̀ wá ka nonsense tán kọ jargons. In fact tẹ́ bá ka nǹkan tí bàbá yẹn kọ ẹ ní understanding kankan bẹ̀ yọkàn máa mú jágbá máa dogbo yọkàn máa ru gbogbo ẹ̀ papọ̀ àwọn èèyàn kan náà sì máa tẹ̀lé irú wọn náà wọ́n sì fọkàn sí pé wọ́n ń sọ̀tàn náà Yorùbá kó àfaradà. How can someone who calls himself historian said there is nothing like Ọ̀rànmíyàn? Can you imagine? Kéèyàn kó jíjì orí ẹni kó ní kò sí ti ń jẹ́ Ọ̀rànmíyàn. That means ẹni yẹn sọ fún Ọ̀yọ́ wípé Ọ̀yọ́ ò ní orírun wọn ní baba ńlá baba. So he said Ọ̀rànmíyàn was created by colonial foreigners. Ṣé kò pẹ̀yìn náà lẹ́rìn-ín? Báwọn òyìnbó ni wọ́n insinuate ni wọ́n invent ni wọ́n create Ọ̀rànmíyàn ní ti ń jẹ́ Ọ̀rànmíyàn pé kò sọ Ọ̀rànmíyàn rárá. Ọ̀yọ́ tó gbà wípé Ọ̀kànbí ló bímọ méje Ọ̀rànmíyàn làbí gbẹ̀yìn wọn. Ó yẹ yín náà lẹ́nu. Ìran káàró òjìlá kó àfaradà o. Wọ́n tó lé ọ̀sọ́ Ọ̀rànmíyàn o kò sí ti ń jẹ́ Ọ̀rànmíyàn o. Ṣáwọn kan ó sì gbárù bàbá ìgbọ́ náà. Oríṣiríṣi àwọn èèyàn náà máa ń kàn wọ́n lábùkù láyé ìgbà náà. Bò yóò mọ̀ ṣe bí ẹni pé ó nìkan ló ń gbọ́n tán tó ń mọ̀ tán. If you take him serious on history, you must be a joker. He fabricated so many stories. He was pushing to be a factual narrative in our history. He said Utuko was only found in Osetura, but as a Babalawo who is well informed, I showed him other Oduifa where Utuko can be found. It's like those shouting Okanbi as the only child of Oduduwa. Àti sọ́lá ìmọ̀ye ìgbà. Mo lẹ́nu kó ṣe jí kùtùkùtù àbí jí lọ́sàn-án àbí jí ní nǹkan kan tí ó dédé sọ wípé Odùduwà bó ṣe lágbára tó lókìkí tó ọmọ kan ṣoṣo ní ọ̀wà àbí. Bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ sọ fún wa wípé àbíkú tọ́sẹlẹ̀ nílẹ̀ Íjíbítì ń dóni tákọ̀ bí wọ́n fi ń kú pé ó ṣẹlẹ̀ sí Odùduwà gbogbo àwọn ọmọ tí ń bí wọ́n ń kú ni ló fi sẹ́kù ẹyọ kan. Ìsìnkú àwọn wa jíǹjì orí ẹni pé gbogbo ìyàwó ẹ̀ ló yàgàn ìkan péré ló wá bímọ ńbẹ̀ torobìnrin méjì ò lè dọ́mọ kan bí. So bóun láti wá gbélé yín o gbọ́ ìyẹn jẹ́ àtakò àkọ́kọ́ wípé kò sí bá ṣe ṣe láyé Odùduwà ò lè bímọ kan. So it's like those shouting Okanbi as the only child of Oduduwa, not knowing that Oduduwa children are many from Ile-Ife. Yes, ọmọ tó Oduduwa bí pọ̀ gan. As in Aláàfin mélòó àbí Ọlọ́yọ̀ mélòó ló bímọ kan ṣoṣo? Ọ̀ọ̀ni mélòó ló bímọ kan ṣoṣo? Ọba ìlú èèyàn mélòó ló bímọ kan ṣoṣo? Ọba mélòó? Lọ́jọ́ pọ́ mẹ́yọ kan ló bí nílẹ̀ tònítọ́mọ́ yìí. Ká tó mọ̀ sọ láyé ìgbà yẹn tí wọ́n ń kó obìnrin jọ tó ń gbẹ́sẹ̀ lóbìnrin anyhow tí wọ́n kàn déédéé máa rinlẹ̀ ọba lọ tí wọ́n pàdé obìnrin tá a lọ kọ́ tẹ́ tá ń bá bẹ́ẹ̀ mo gbẹ́sẹ̀ lé tílé yóò sì máa tẹ̀lé wọn bí gọ̀ọ́lúgọ̀ tí wọ́n máa tẹ̀lé wọn tí wọ́n mọ̀ tán gba obìnrin lọ́wọ́ ọkọ àtìyàwó ọjọ́ mọ̀ bọ̀ látoko ọmọ rètérètè ó dájú ń tọ́yọ kí wọ̀nyọ̀ fẹ́ lọ ọba lónìí o ọba lọ́yọ kọ́ máa jẹ nǹkan ròdòròdò báyìí mo gbẹ́sẹ̀ lé. Otuko was described in Ifa. When we explained to him, he attacked us and abused us, saying we are hungry Facebook babalawo.
ẹ̀ ń bá ti nímọ̀ wọ́n takò wọ́n á sọ pé owó ní ń wá wọ́n á lówó ní ń wá owó monetization ni gbogbo ayé ló wá monetization wà lọ́dọ̀ tiwọn tó bá ti real tó sòótọ́ fún wọn tàbí tó gbè sí wọn lẹ́yìn tàbí tó support tí wọ́n sọ tàbí tó gbà tí wọ́n sọ gbọ́ tàbí tó sọ ìdá méjì tí wọ́n ń sọ wọ́n á láàlọ́ lọ́ ń pa wọ́n á ní lámbà ni Mr. Idowu òjò ìtànà àbí òjò ìtànà God bless you. Now abuser saying we are hungry Facebook babalawo, he has no knowledge of Ifa, and when we educated him about it he could not understand. Nǹkan kan ò yé rárá. He kept shouting ọ̀sẹ̀ òtúkọ̀ Ọlọ́run, as that is the only section of ọ̀sẹ̀ òtúrá. I had to educate him that this Odu has many appellations depending on the events associated to the verse of the Odu. Àwọn ọ̀jọ̀gbọ́n jẹ́ kó yé wa wípé wọ́n lè kí Odu Ifá kọ̀ọ̀kan lọ́nà mẹ́rìndínlógún. Ọ̀pọ̀lọpọ̀ ìwé Odu Ifá tí ń bẹ lọ́ọ̀ mi bí ọ̀nà mẹ́jọ wọ́n kì kọ̀ọ̀kan sí. So òótọ́ ọ̀rọ̀ ni ẹni tó kọ̀ọ̀kan ń sọ. His arrogance would not allow him to acknowledge he knows nothing about it. Here are other names of Ọ̀sẹ̀ Òtúrá below. Ọ̀sẹ̀ Ìtúrá, Ọ̀sẹ̀ Awúrelà, Ọ̀sẹ̀ Ẹlẹ́rù, Ọ̀sẹ̀ Òtúkọ̀, Ọ̀sẹ̀ Òtúkọ̀, Ọ̀sẹ̀ Tẹ́ẹ́rẹ́, Ọ̀sẹ̀ Tẹ́ẹ́rẹ́, Ọ̀sẹ̀ Tẹ́ẹ́rẹ́. Mr. Timothy Fila, God bless you, sir. So, if you are not a babalawo who is well informed in Ifa, you cannot know much about Ifa. So please do not affirm anything because you want to prove a point on Otuko. This was my response to him, which took me time to explain to him. I went deeper to point out Otuko's position among the past Oni, but he kept sharing forth his own narratives. It is true that Agigiri and Owa were the children of Ududua too, but other dynasty, many Oni ruled before Otuko in Ile-Ife, and Otuko Olorun in Ọ̀sẹ̀ Ìtúrá met people in Ijebu too. He is not the only one who built Ijebu land. Ajitumobi, Awólọ́wọ̀, Ọba Kọ́láwọlé, àwọn wọn kọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ àpilẹ̀kọ wọn tó mú ọgbọ́n àti ọpọlọ dání lọ́pọ̀lọpọ̀. So ní àkótá ara ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn òdodo, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire bí tòótọ́. Ládéládé ládé Aláàfin Ọ̀ládé, adé aládékún, adé olóró ló ń la gbà fáláàfin. Ọ̀rẹ́ mi wá lónìí, ó ní adé márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá láàfin ní. Táǹfù láwọn adé yẹn, níbo ló ti ráwọn adé yẹn, níbo ló ti rádé Odùduwà abẹ. Kò sẹ́ni tó sọ pé Aláàfin Ọ̀ládé láti ìpìlẹ̀ wá. Bá dé Aláàfin ṣe sọnù, a ṣàlàyé ẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ Aláàfin ló jagun tí wọ́n sì bógun lọ, ojú ogun ládé wọn sọnù sí, because àwọn Aláàfin tó kú sójú ogun wọ́n sá kúrò nílé torí pé àwọn tó kógun jà wọ́n kógun palé wọn rẹ́. Iye ò jẹ́ kán ládé lórí. Ok, ẹja ti bí ìsánákì ìṣòògùn. Aláàfin Onígbògí, ogun nope ó lé, ó sá lọ Bọ̀gú. Ó fẹ́ràn tó kó Ọ̀yọ́ lọ sí Ìgbòho sọ́nà Ìgbòho, ó àtẹ́gùn àti Onígbògí ò ríra wọn mọ́. Òun kàn kì í ṣe pé bóyá ó dé adékó tó kù níbi tó wà, yóò kàn líìdì àwọn èèyàn ẹja gba bíbà yìí ni wọ́n dẹ̀ sọ́dọ̀ba lójú ọ̀nà.
pé a ti ní lídà míì o ilé tó kú ńbẹ wọn mọ̀ bóyá ó kú àbọ̀ wà láàyè pè mí fáwọn wà ní ẹ̀ níbo wọn ti wá rádé lọ́dọ̀ ọba ní màṣà mo níbẹ̀ ni wọ́n ló máa ń patronize. kò rádé ó ra man diesel lọ́wọ́. wọ́n ṣàgbàpọ̀ ọmọ aláàfin ni wọ́n ṣàgbàpọ̀ ọmọ ọba ọlọ́yọ̀ọ́ ni ọmọ ọba ni credit wọ́n ta installment. wọ́n sì fi ṣe lórí wọn. fi introduce mi tán fi dúró fèmí tèmi fi gbà. òun ò kó wọn wọnú Ìgbòho gangan egun ojú àbúrò ẹ̀ ló kó wọn dé ní Ìgbòho. káwọn ọmọọṣẹ́ wọn gbà kó máa gbé mọ́tò fún mi tó wọ́n bí mi ṣe bá ṣẹ́. ń gbé gungun ojú kú ni ò sí àgbà ọmọ bàbá wọn ọmọ ìyá wọn tó tún jọkùnrin tó fẹ́ jọba lóòdì tọrọ ǹpọ̀tọ̀ tó jọbìnrin àsokóṣogbo. Ajíbóyèdé ò tí ì dàgbà àbí ipa ò tí ì dàgbà ń gbọ́ ọ̀rọ̀ ǹpọ̀ tó ṣe tán ogun lòun náà ogun ló pẹ̀mí tó náà Ajíbóyèdé ti dàgbà ìgbà tí ọ̀rọ̀ ogun náà lọ́pọ̀ ọ̀rọ̀ ǹpọ̀tọ̀. ọ̀dà bá ní wá sọ fún mi pé ṣé mo rántí nígbà tí ọjọ́ pípẹ́ àwọn pè nígbà tí. ojú ogun ló kú sí wọ́n gbé níjọ́ kan pé àwọn wà lẹ́kọ̀ọ́. dégbò òun la sọ wípé wọ́n ẹ̀ ń bá pẹ̀lú òrí àtòwò òtútù la sọ pé àrànkárò òjìrè náà sí ẹ̀ ń bá mọ̀ òkú o àsálẹ̀ as then tí òfin tí ìmọ̀ràn tán fi rí gbédégbò tán fi rí gbédégbò ọba ibi tí wọ́n sin sí. lẹ́yìn ẹ̀ l'Ajíbóyèdé jẹ Ajíbóyèdé ló wá ṣẹ́gun Nupe ńlọ́bẹ̀rẹ̀ ọdún bẹ̀rẹ̀ níbi tí wọ́n ti rán ni sí olóró òdùnnú pé kán bá wọn fàdé ránṣẹ́ kò sáde kankan ló wà láàfin mọ́ gbà yẹn so kọ́rẹ́ mi náà púùfù ẹ̀ àwọn adé márààrún tọ́lá láàfin ní ibi tí wọ́n ti dé Aláàfin gbà pa àwọn òládé bó ṣe wá fẹ́ kírètì adé fún wọn ní ọ̀sán kan òru kan gbogbo ọmọ káàró òjírí fẹ́ mọ̀ wọn ò ládé tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ìpìlẹ̀ wọn kírètì kan fúnra wọn ni tó ládé láti ilẹ̀ ẹ̀tọ́sẹ̀ wọn lé ọ̀gbádé kúrò nífẹ̀ẹ́ ilé yun satin ń bo wá ládé Odùduwà àti dọ́yọ̀ọ́ ọ̀rẹ́ mi ò pèsè Ìbàdàn ó kàn lè sọ fún abẹ́ yẹn òun láti ṣàlàyé ẹ̀ dáadáa síwájú sí i bí ìwà téèyàn fún yàn dídígbó dídí sán ni àárọ̀ bí ìṣe pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n sọ fún wa bí adé Odùduwà ṣe dé Ọ̀yọ́ a fẹ́ mọ̀ a fẹ́ kẹ́kọ̀ọ́ sí a fẹ́ lóye sí a fẹ́ nímọ̀ sí gbogbo àná ń kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ ni àyàfi wọ́n nìkan tó nígbàgbọ́ pọ̀ ọgbọ́n ju gbogbo ayé lọ wíwọ nìkan lọ mọ̀ tán tí gbogbo wa gbọ́dọ̀ tẹ̀lé lẹ́yìn tá a gbọ́dọ̀ gbàgbọ́ pé ó ń pìtàn àlọ́ làwa tó kù ń pa jẹ́ ká pa àlọ́ ṣùgbọ́n sọ fún wa bóò ládé Odùduwà ṣe dé Ọ̀yọ́ ọ̀nà ládé Ṣàngó àjiyàn lẹ́yìn o Ọ̀yọ́ lórí Ṣàngó wọn ìbá yímíyímí dùn mí wọn ìbá lábá wọn dùn rán dé ṣùgbọ́n adé Odùduwà ń kò yé àwa ọmọ ń pa ẹ̀ bó ló ṣe dọ́yọ̀ God bless you brother bó bá ń gbọ́ mi tó bá ń wò mí mọ̀ báwọn èèyàn kan máa bá ń sẹ́ǹdì kiri ìṣe ọ báwa explain ẹ̀ fọ́dà ta ló gbé adé Odùduwà yẹn débẹ̀ sọ̀rọ̀ míyàn náà ni tó bá jẹ́ ọ̀ràn míyàn irọ́ ni o Odùduwà wo ló fún ládé ta ló gbadé Odùduwà fún ta ló gbadé Odùduwà fún because wọ́n ń dádé Odùduwà lọ́nfẹ̀ kò sẹ́ni tí ó fàdé Odùduwà àtàfàlà tí wọ́n fi bá dé tí ó ti lápèrè tiẹ̀ tí wọ́n ìgbé lẹ́nìkan lọ́wọ́ pé kọ́ máa gbé lọ. àwọn tó ti ṣe adé tó ti gbádé jáde kúrò nífẹ̀ẹ́ kó Odùduwà ó tó wàjà ńlọgbádé Odùduwà lọ o ńlọgbádé Odùduwà lọ o kì í ṣe lẹ́yìn tó Odùduwà ti kú tán lẹ́nìkan tó wàá tọ́ bọlé yóò tún gbádé kan ní ìpàdé Odùduwà ni òun gbé lọ́ọ̀bì kan àwọn tó wá ń mẹ̀ntẹ́nì àpèrè yẹn lọ́ńkọ́ adé wo làwọn máa dé àbí wọn a máa pín adé ìlú kan dé ni kò sẹ́ni tí pé adé dé bádé bá ń bẹ lọ́yọ̀ọ́ kí ló dé tọ̀nà míyàn fi àyè Ọ̀yọ́ lẹ̀ tó tún padà wálé Ifẹ̀ wá jọba àbí ò rí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Ọ̀yọ́ ti ń padà wálé díẹ̀díẹ̀ mọ̀ bóyá mo máa tètè rí ọ̀rọ̀ yìí mú wá ni Ọ̀yọ́ ti ń padà wálé díẹ̀díẹ̀ wọ́n ti fẹ́ máa padà sọ wípé àwọn tan mọ́fẹ̀ ibi ọ̀pá àjèsà olóhùn ọ̀jẹ̀kọ Ọ̀yọ́ ibi pasúlẹ̀ ọjọ́bọ mo rí Ọlọ́run ṣeun káwọn wulẹ̀ dóhùn dóòdè tó mí
aṣíwájú ọmọ Yorùbá tí mo ń bú Ọọ̀ni tí mo ń post AI photo AI video láti tàbùkù Ọọ̀ni òun lọ post ilé lónìí n tó post yọ pa ẹlẹ́rìn for the first time láti bàtà tí ń drag ẹ̀ wọ́n accept páwọn tán mọ́fẹ́ wọ́n kà nǹkan kan lánàá tí wọ́n láwọn òrìlẹ̀ tí wọ́n fẹ́ o wọ́n kà nǹkan kan ń dò ní tí wọ́n ní orí Ọọ̀ni is just an ally pé gbogbo Ọ̀yọ́mèsì kò sí lè tọ́lá gbolé lè fẹ́ nù wọn reality dẹ̀ ni kò sọ Ọ̀yọ́mèsì tán fẹ́ kì wọ́n fẹ́ kò sọ Ọ̀yọ́mèsì tán tó fẹ́ trace ẹ̀yà background ẹ̀ padà sí lè fẹ́ kò sí títí dòní ẹ lọ interview gbogbo àwọn Ọ̀yọ́mèsì yẹ ẹ béèrè ibi tán ti wá kì í ṣe Ifẹ̀ gbogbo àwọn aláwòrò yẹ tabadélé tó wá láti fẹ̀ nù wọn Ọ̀yọ́ will not bow neither Aláàfin Ọ̀wọ̀ Adé stand to greet any traditional rulers in Yorùbá land. àwọn alákọ̀ọ́rí tí wọ́n kó tí wọ́n bá Aláàfin lélẹ̀ o only it is imperative to acknowledge both Ife our agreed source kí ló dé tẹ́ agreed pé source yìí ni all of a sudden. Yes, God bless you. Ọ̀yọ́ doesn't have a day. Ọ̀yọ́ ọ̀ládé.